wàhálà dé ìjàmbá tuntun tún bẹ́lẹ̀ ní Kwara. Àwọn agbébọn àwọn bádìbàdì àyà wọ́n mà tún kọlu àgbègbè kan ní Kwara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà lẹ̀mí wọn lọ sí i. Lónìí ọjọ́ ajé 20 oṣù kẹrin ọdún 2025 làwọn agbébọn wọ́n mà ya wọ abúlé Kamanji níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbẹ̀mí lọ́rùn wọn. Báwo gan ló ṣe ṣẹlẹ̀? Ẹ máa tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ̀yin náà ti mọ ìkànnì yìí, ìkànnì tí a kì í sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ. Pẹ̀lú Ìmísí Èdùdùà, ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa níkànnì yìí. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà. Ẹ ṣeun o, ẹ máa tẹ̀lé wa kálọ. Lónìí gangan ọjọ́ ajé 20 oṣù kẹrin ọdún 2026 yìí làwọn agbébọn ya wọ abúlé Kamanji níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara. Àlejò ebi bá ń palẹ́ kọ́lọ̀ mọ́mọ̀já bá wọn sílé. Ìjọ ebi bá ń pọ̀nà èdùà mọ́mọ̀já bá wọn rìnrìn àjò náà. Àwọn olùgbé abúlé Kamanji níjọba ìbílẹ̀ Kayama wọ́n mọ̀ wà nílé ìjọ ebi ń palẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ẹ̀mí bọ́ lọ́rùn wọn o. Ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní dédé aago 3 òru mọ́júmọ́ ọjọ́ ajé tí ṣe òní. Ṣé ẹ gbàgbé ìpè lábúlé yìí àwọn ológun wọ́n ti gbàbẹ̀ kan látara ìkọlù àwọn agbébọn tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Bí àwọn agbébọn ṣe ya wọbẹ̀ ni àwọn sójà àwọn náà gbáyà wọn. Wọ́n bẹ̀rẹ̀ ìjà, wọ́n wọ̀yá àjà gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe gbé jáde. Wọ́n jẹ ìjà ọ̀hún láti aago 3 òru títí tó fi wọ aago 5 àbọ̀ ìdájí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró, ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà tó fi mọ́ àwọn fìjìláńtẹ́ òun lẹ̀mí wọn lọ sí o. Bẹ́ẹ̀ ni wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ aráàlú gbé. A ó rántí pé ìṣẹ̀lẹ̀ láabi kan náà ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láìpẹ́ yìí nílùú Wọ́rọ̀ ohun ìlú Lúkù níjọba ìbílẹ̀ yìí kan náà nípínlẹ̀ Kayama, níbi tí wọ́n ti kó 100 èèyàn tí wọ́n ti kó wọn wọgbó lọ. Yàtọ̀ sí pé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú Kamanji níjọba ìbílẹ̀ Kayama. Ṣé ẹ gbàgbé? Tẹ́ ẹ bá gbàgbé ẹja rán yín létí ìpè lánàá òde yìí ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2026 yìí ìṣẹ̀lẹ̀ aláàbí míì ó mà tún ṣẹlẹ̀. Àwọn agbébọn bákan náà ni wọ́n tó ya wọ ìlú Ọ̀rà Ayégbájú níbi tí wọ́n ti kọlu ọ̀pọ̀lọpọ̀ ìlú. Wọ́n kọlu àwọn èèyàn ní ìlú Obo sí ilé níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní dédé aago 10 lálẹ́ àná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ni wọ́n farapa yánnayànna. Nínú àwọn tó farapa yánnayànna nínú ìṣẹ̀lẹ̀ yìí ni a ti rí Abduljerim Adamu, Abduljerim Yunusa àti Abduljerim Yusuf. Àwọn ọmọ ìyá mẹ́ta ni wọ́n sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Ó mà ṣe o, àwọn agbébọn wọ́n ń sọ lemọ́lemọ́ nípínlẹ̀ Kwara. Àwọn ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti wà nílé ìwòsàn báyìí eléyìí tó wà nílùú Òsì níbi tí wọ́n ti ń gba ìtọ́jú tó péye lọ́wọ́. Bí ìkan ṣe ń lọ ní Kwara òun la tún ní agbésìn yín létí òun. Ẹ̀yin náà ti mọ̀ pé bó ṣe ń lọ òun náà làwa ń tẹ̀lé. Kí lèrò tiyín náà lórí ìkọlù tó ń ṣẹlẹ̀ ní Kwara? Èyí tó ṣẹlẹ̀ lánàá àti èyí tó tún ṣẹlẹ̀ lónìí tí ṣe ọjọ́ ajé 20 oṣù kẹrin òun tún lélẹ́yìí. Nígbà wo lélẹ́yìí yóò dópin ní Kwara? Ṣé ìjọba ń ṣe bó ṣe yẹ kó wọn ṣe? Ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ máa bá wa fẹ́ràn ìròyìn yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.